mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Ọbaaz TV tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá ṣe gẹ̀ kó dúró tì wá ẹni tó dẹ̀ yẹ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ má gbàgbé láti bá wa subscribe yẹn sí ìkànnì ẹ̀yin náà bá ṣe máa ń ṣe lápá bí ó yá tún jẹ́ kájọ farabalẹ̀ ká tó jọ gbádùn live performance ti Three Leather yìí ó yá ẹ wá nǹkan fìdílé kẹ́ fìdílé nǹkan ká tó jọ gbádùn ẹ̀ ìyẹn látàpá bí. ọmọdé tí sábà ní yàrá bí i àlùbárí ilẹ̀ àti ìwọlẹ̀ ọ̀gbìn. èyí ni ọmọ tó bá ṣe bá tí tọ́ọ̀tì máa ṣe sọ́ọ̀ máa ṣe àgbẹ̀tẹ̀. àní tó bá ṣe bá tí tọ́ọ̀tì máa ṣe. ọdún ọ̀sẹ̀ pé èyí lórí ìwé olùkọ́ àtọ́ máa pè é eléré ńlá lágbo ńlá Three Leather lábọ́ òyìnbá ọmọ bàbá jẹ́jẹ́. àmì ọ̀sẹ̀ pé eléré olùkọ́ àtọ́ máa pè é eléré ńlá lágbo ńlá Three Leather lábọ́ òyìnbá ọmọ bàbá jẹ́jẹ́. ògbó tírí ògbélé ògbó tírí ògbélé ògbó tíra ògbélé ògbó ọmọ bàbá jẹ́jẹ́ ògbélé.